ẹ̀yin tèmi, thank you for joining my channel. Ẹ káàbọ̀ sórí channel yìí. Bẹ́ẹ̀ ṣe ń bá mi wo fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ wá wo gbàgbós tó ṣẹlẹ̀ láàrin àwọn fans Lizzy Anjorin àti Akeem, ọkọ àwọn single mother. Ẹ wo, ẹ má jẹ́ ń bẹ fún yín, mo fẹ́ kẹ́ fojú ara yín wò gangan. Kẹ́ wá jẹ́ ká pàdé ní comment section. Kí lẹ̀yin rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Kí lẹ fẹ́ sọ nípa nǹkan tẹ wò yìí? Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa subscribe. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Yeah. Bẹ́ẹ̀ni. À ń gbọ́. Ìkẹ́ Olúwa à ń gbọ́. Network wọn ò dáa. Network ni okay. Network wọn ni. Because ẹ wo ni àwọn kan lọ gbà wọ́ọ̀dù. Ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ò make sense rárá. Ṣé ẹ gbọ́ mi báyìí? A ti ń gbọ́ nsìn. Ṣé ẹ gbọ́ mi? À ń gbọ́ o, Ìkẹ́ Olúwa. Mo ní Yèmẹ̀ṣọ́ ṣe fídíò fún Bẹ́fù Akeem. Okay. Mo wá kọ́mẹ́ǹtì sábẹ́ fídíò Yèmẹ̀ṣọ́ yẹn pé olórí burúkú lọ́mọ Akeem ọmọ àmọ̀ pé ẹ jẹ́ mọ̀ pé ẹni dẹ̀ wá sórí DM mi ó dẹ̀ lọ mú lára àwọn póòsì mi kan ó dẹ̀ screenshot kọ́mẹ́ǹtì yẹn ó dẹ̀ gbé wá sórí kọ́mẹ́ǹtì mi. Àwọn ò lè gbà nǹkan táwọn máa ń ṣe àwọn ò lè gbà. Ṣé mi lè comment? Of course, you are free. Everybody is free to comment now. But you will never see any warriors lọ́ndà page post wọn kọ́ ló máa péjọ pé mi. Àbí nígbà tí Akeem tó ń sọ̀rọ̀ sí Yèmẹ̀ṣọ́ táwọn fáǹsì ẹ̀ tó ń bú Yèmẹ̀ṣọ́ lábẹ́ ẹ̀ ìwọ wá lè ya fọ́tò kọ́mẹ́ǹtì mi ó wá lọ fi sábẹ́ fídíò tí mo fi post ọmọ mi. Àmọ́ ó ti ṣẹlẹ́yà gbogbo èèyàn kan lèèyàn máa ń bá ṣòṣì bẹ́ẹ̀ o. Mo ti tọ́ bòbò mo ti fi ṣépè fún tó bá jẹ́ pé inú ìyá mọ̀ pé ló ti jáde. Ìwọ kọ́ ni mo wá bá ò bá jẹ́ káàkiri wá fún mi lésì mi ìdẹ̀ wá sí abẹ́ comment section yín kí wá kọ́mẹ̀ntì ń bẹ̀ orí kọ́mẹ̀ntì orí fọ́tò áàpù Yèmẹ̀ṣọ́ ni mo ti kọ́mẹ̀ntì kò ṣọ̀dọ̀ yín. Oh really? Ìwọ wá lọ́sọ́dọ̀ Akeem lọ kọ́mẹ̀ntì ń bẹ̀. Bọ́n ṣe máa ń búlì ni wọ́n sẹ̀ búlì ni wọ́n. Mo wá post ọmọ mi ìnádì tó rọ̀lá níbẹ̀ di ọmọ mi ó wá lọ síbẹ̀ ó wá gbé kọ́mẹ́ ó wá mú nǹkan tí mo kọ yẹn ó wá gbé sábẹ́ comment section. Repost ẹ̀. Repost ẹ̀ ni èèyàn máa kọ́ péèjì ẹni yẹn wàá lọ sọ́dà péèjì ẹni yẹn wàá screenshot péèjì ẹ̀. Let me tell you how to do it. Téèyàn bá lo fake profile, do you understand? Tó bá wá fi comment àfi tí ò bá ní follow àwọn bẹ́ẹ̀ ló kù. Gbogbo àwọn tó wà lábẹ́ tó ń follow. Yes, bully ni wọ́n tó ṣẹlẹ̀ ni pé sórí gbogbo àwọn tó wà lábẹ́ gbogbo àwọn tó ń follow page yẹn tí wọ́n gbójú wọn jáde lábẹ́ ẹ̀bẹ̀. Those are the people you go for. You understand? Ẹni tó bá fi real profile tó fi follow fake profile tí fake profile bá dáràn àwọn tó gbójú jáde ńbẹ̀ ló máa mú. That's the way it goes. Wàá mú wọn wàá wọnú inbox wọn wàá lọ́mọ wọn lépè seriously because they are ó mì pé wọ́n mọ ẹni yẹn náà ṣe follow ẹ̀. You get me? So téèyàn bá fi fake profile wá ṣépè fún ẹ àwọn tó wà lá àfi tó bá yẹ pé àwọn tó wà lábẹ́ ẹ̀bẹ̀ wọn kò sí real profile tó ń tẹ̀lé lókù tó bá yẹ pé fake profile ni gbogbo wọn eléyìí tó bá ti wà lábẹ́ ẹ̀bẹ̀ tó bá gbójú jáde òun ló máa gba wọ̀tọ̀wọ̀tọ̀ òun ló máa gba èpè. You get me? Ṣé ti get bẹ́ẹ̀ yẹn bó ṣe wà nìyẹn téèyàn bá anybody tó bá ti lo fake profile wá ṣépè ẹni tó bá free profile tó bá ń tẹ̀lé òun lè máa gbé ṣépè bó ṣe free profile márùn ló wà ńbẹ̀ tó eléyìí tó bá ti gbójú jáde nínú wọn ẹ wọnú inbox ẹ lọ wọn èpè ẹ screenshot èpè tó ṣẹ ẹni tó tẹ̀lé nìyẹn ẹni tó support nìyẹn ẹni tó support nìyẹn tó ń ṣépè fún yín àwọn tó ń tẹ̀lé ẹ máa fún wọn lépè kò jù bẹ́ẹ̀ lọ bá ń bá ṣí ni. lẹ́yìn ìgbà tẹ́ bá ṣiṣẹ́ pé fún ìṣẹ̀dá tó wà lábẹ́ fake profile yẹn tán ẹ wá lọ àwọn tó ń tẹ̀lé àwọn tó ń follow tó ń support ẹ̀ then you go for them chicken náà kò jù bẹ́ẹ̀ lọ.
Ṣọ́rọ̀ mi yé mẹ́. So, Sister Day Gold, good evening. You're welcome. Happy Val. How are you doing? You're so beautiful. Ṣé join wa tinútinú ni abẹ́ ṣe mistake wọlé mà? Torí mo rí pé ẹ follow wa. Ade Gold, you are up here. Abẹ́ mọ̀ pé ti wọlé. Ade Gold, mute o, ẹ jẹ́ ká gbọ́ yín o. Good evening. Hello, ma. Ẹ kálẹ́. Bẹ́ẹ̀ni, ẹ kálẹ́. Ẹ kú ètò. Yes, ma'am. Nẹ́tíwọ́ọ̀kì mi ń break ń bíbá ẹni. Okay, a dẹ̀ ti ń gbọ́ yín dáadáa ń sìn. Kò jẹ́ kí n really gbọ́ gbogbo àwọn nǹkan yẹn dáadáa. Okay. So ẹ mọ̀ nǹkan tá à ń sọ, àwọn kan jáde fún Yeye Mẹ́ṣọ̀ ni ó sọ fún Yeye Mẹ́ṣọ̀ wípé Yeye Mẹ́ṣọ̀ lọ sí pàtí àwọn aláṣọ ní so ó dẹ̀ ṣe show fún so Yeye Mẹ́ṣọ̀ dẹ̀ dá lò. So àwọn tí wọ́n fẹ́ kí tí wọ́n jẹ́ kí ìsinmi ó wà lórí social media, those are the people that coming out on stage show fún Lizzy. Bóyá Ìyábọ̀ dán lòdì ẹ̀ support wọn tó bá bọ̀ wẹ́ anybody tó bá ti wá London fake profile tó bá ti ń búyàn definitely ẹ mọ̀ pé ẹni tó ń tẹ̀lé ẹni tó ń support òun náà máa bá wí. Good evening sunshine good evening on Facebook. Ẹ má bínú mi ká comment látàrọ. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mà. So láwọn òyìnbó Austria wá sí Nàìjíríà wọ́n ṣe meeting pẹ̀lú àwọn aláṣọ wọ́n ṣe party fún wọn so wípé Yeye Mẹ́ṣọ̀ ò lọ́bẹ̀ so mi wá mọjọ́ tí Yeye Mẹ́ṣọ̀ di ẹgbẹ́ aláṣọ tó ń tẹ̀lé àwọn ẹlẹ́gbẹ́ kiri so nǹkan tá à ń sọ nìyẹn mà. Any contribution? Àbí wọ́n fẹ́ máa ń sọ́tọ̀ kó kálukú ló ní favourite tiẹ̀. Tó bá ti rí pé èèyàn náà support favourite ẹ̀ báyìí. Wọ́n máa ń bully ni. Wọ́n máa shut up exactly. Wọ́n máa threaten èèyàn. Àwọn míì tẹ̀ tún máa ń wọnú DM èèyàn. Gẹ́gẹ́ bí Ìkẹ́ Olúwa ṣe sọ ń sìn wọ́n máa wọnú DM wọn lọ máa ṣe pè. I don't understand. So ìwọ tó bá ti gbọ́ àwọn tó ń tẹ̀lé àwọn tó ń follow page yẹn tó ń gbójú wọn jáde àwọn lè máa lọ fún. You understand? Ẹ wọnú DM wọn lọ ẹ wá copy èpè yẹn ẹ copy ẹ fún gbogbo wọn copy and paste lẹ máa fi ṣe fún gbogbo wọn. So bó ṣe wà ó dàbò rí ṣé ní kọ́ ni àbí network ọ̀dọ̀ yín ni ò dá network yẹn ò dá ń lọ bọ̀ dègbò èdè. ọmọ òkúta tó ti ń wọnú DM mi tó ti ní iwájú ẹ̀ ní àwọn. wọ́n wọnú DM akọ́wájọ́ ìwọ̀n. kọ́ dẹ̀ máa wọ̀n ìpè fún mi lókù ìpè tó máa forí wọn gbé. Ok wọ́n ní kó wá join àwọn ò wá join wọn. Àǹtí ẹ bá wa mute o ariwo yẹn pọ̀ lọ́dọ̀ yín o. Àǹtí Ade Gold mi rí wọn mute. Ẹ click lórí kíní. Àní mi ò rí wọn mute. Bí kàn padà wọlé wọ́n máa padà wọlé yẹn. Èmi gan rí wọn mute. Mo dẹ̀ máa mute àwọn èèyàn lọ́dọ̀ mi ò rí wọn mute bẹ́ẹ̀ ni. So bó ṣe wà nìyẹn. wọ́n wá ṣe àwọn tó ń supply aṣọ fún wọn wá láti Austria wọ́n wá ṣe party ní Nàìjíríà. Wọ́n ṣe party àwọn tó wá bá wọn welcome wọ́n ṣe party. Okay. Is it a must that I have to go there to go and mark register? Ẹ gbà mí o. Àbí o. Then secondly, kò ṣe gbogbo èèyàn ló máa ń like if ọmọ anything group like me now I know they like am. Ẹ gbà mí o. Mi dẹ̀ kò ṣe dandan ni kí n lọ party tí bá fi lè attend ẹni yẹn. Ó wá important gan ni. Exactly. Ọlọ́run gbọ́. Ẹni yẹn special ni tẹ́ bá rí mi party. Tí mi á fi lè lọ pé mo kẹ́sẹ̀ lẹ́sẹ̀ mo wá wọṣọ. Ẹni yẹn special gan. Àwọn ọkọ máa ń ṣe àṣẹ táwọn ọba ti rí mi wọ́n ní you still dey this country. Wọ́n mi àǹrẹ́wú lọ́sàn-án ló máa ń pè wọ́n ní àǹrẹ́wú. You dey here. Yóò máa porúkọ àwọn akígbe ni àti ọ̀rọ̀ ní kí ló dé. Àìdè o. Kì í ṣe dandan ni. Bá tó ṣe pé yóò níṣẹ́
then kò ṣe gbogbo enjoyment oníkálukú bẹ́ẹ̀ ṣe máa live life yìí ó that's why oníkálukú ní orúkọ títí. Exactly. Nǹkan téèyàn míì máa ṣe tó máa like kọ́ lẹ́nu nǹkan tí mo máa ṣe lẹ́nu mi kọ́ ló máa ṣe everything ló ní bó ṣe ń ṣe nǹkan títí wọn. Exactly. Bẹ́ẹ̀ náà ṣe pélé ayé pé ọjà láyé oníkálukú wa náà títí ẹ̀ ní. Mi mọ ẹ́dí in fact àwọn pípọ̀ yìí ọlọ́gbọ́n aláìníṣẹ́ ni most of them. Wọ́n níṣẹ́ ni àìníṣẹ́ ló ń dà wọ́n láàmú. Tó bá ní nǹkan tó ń fi ọjọ́ ayé wọn tó fi ń ṣe constantly tó ń fún wọn lówó torí wọ́n máa wò pé ó jẹ́ ń lọ sùn ó ti rẹ̀ mí ní next thing láti ṣe. Wọ́n níṣẹ́ ni. Wọ́n ní direction. They don't have direction. They don't have exactly. Wọ́n ní direction. Wọ́n ní. Yes, ó kàn ń lọ ní no direction nothing. Ọkàn ń ṣòṣì kiri. Ẹ fẹ́ popular nínú wòlé. Ẹ fẹ́ popular nínú òṣì. Ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ yín pẹ̀lú orí burúkú. Ọmọdé yẹn wọ́n mú sí i. Wọn ò ní owó tó fẹ́ fi ṣẹjọ́. Wọn ò ní. Àgbákòjàmù òfò ni wọ́n. So wọ́n dẹ̀ wá lọ máa fa nǹkan níbi tọ́wọ́ wọn ò ti tó. Gbogbo àwọn tó ṣe lánàá dà níbo náà wà lénìí. One disgrace the other ni. Ẹ̀rẹ́ tí mo ṣe ẹ̀sìn yín lánàá mo kàn rẹ́rìn-ín ni mo ní ẹ̀rẹ́ mo máa ń jọ̀wọ́ gbogbo yín dá. Mo ní can you just imagine. Yes. Ẹ wo bó ṣe wá ń ṣe ẹ wo bí tó ń ṣe ẹ̀sìn dé ẹ wo bí tí yẹn ṣe ẹ̀sìn dé lánàá. Mo mọ̀ọ́mọ̀ ṣí ẹ̀sìn lẹ́ẹ̀mejì ni. Pé àtọ́ ẹgbẹ́ mo tó sáré nọ́mbà tí máa fi pè é máa ní ẹ wá bó ṣe ń ṣorí burúkú ẹ bá bó ṣe ń ṣe ẹ̀sìn. Ẹni tẹ́ ń kọjú ìjà sí ó yẹ kẹ́ ẹ tẹ lọ jókòó kẹ́ wò. Látòrí short púùtù àti long púùtù àti àyàmàkíní kan gbogbo yín ẹ gba disgrace gbẹ̀yìn ni. Ìwọ òpèké kan ó wá dé kan fàíwá ìwọ tiẹ̀ ìwọ tó ń sọ̀rọ̀ yẹn wò wọ́n máa wọ́ ẹ tí wọ́n ní rí ẹ. Àwọn tó láyà kàǹkà gan tó gbó lẹ́nu tó ń sọ̀rọ̀ tó máa sọ tó yẹ pé wọ́n máa pa irọ́ mọ́yàn kan Ọlọ́olúwa ló máa yọ̀yọ́ nú ẹ̀ wọ́n ṣe tì wọ́n ò rí ṣe. Ìwọ ìrúnrún kan tó tí mọ ibi tí láìpẹ́ ń lọ wá dé ń sásẹ́yìn kọ́ńbọ̀dù ń pariwo ló ń ṣe ṣò. Wọ́n bá ti bí ẹrẹ gbójú ẹ ta. Gbójú síta tó bá láyà táyé ẹ bá kì í gbójú síta. Why are you hiding? Kí ló dé tó ń hide? God bless you ma. Why are you hiding your face? Why are you hiding? Ọmọ àlè wọ́n wá bí pọ̀lìpọ̀ gbádà fọ́ padà ẹ̀dá. Gbójú síta. Gbé ojú ẹ̀ gbé síta. Wàá mọ̀ páwà kan wọ́n ti gé wa létí lọ. Wàá jẹ mo yóò yà. Ṣé péjì ẹ̀ yẹn? Má wọ̀rí. Tó bá gbọ́ mo wà ní orí. Orúkọ ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ṣì kú 1 minute and second ó sì máa tẹ́. Má wọ̀rí wọ́n máa wòran. I rest my case. God bless you. Thank you. Ẹ fẹ́ báyàn jà. Ẹ wá hide sábẹ́ fake profile. Ẹ wá sápamọ́ òun báyàn jà. Mi ò rírò ẹ̀rí láyé mi ọjọ́ nìyẹn náà ọjọ́ nìyẹn náà ìjà ọjọ́ nìyẹn náà. Why can you hide and be fighting somebody? How? As in how? Because I don't understand. Báwo ló ṣe máa o hide òun báyàn jà o sápamọ́ òun báyàn jà níbo náà ti ṣerú yẹn? You don't do that now. Gbójú ẹ jáde síta. Gbójú ẹ ṣé kí ni ṣe sound ní speaker? Can disconnect it. Concerned àárín. Hello, hello. You're welcome. Ẹ porúkọ yẹn jọ. Hello. Ó jàre. Ó yẹ porúkọ. Concerned arìnrìn-àjò. Okay, arìnrìn-àjò. Sorry. Mo dẹ̀ Yorùbá ni mo dẹ̀ pass ní kíni o WAEC o. Mo pass Yorùbá dáadáa. So why tí mi ṣe wá lé? Wo dáadáa ni kẹ́ bá wo dáadáa ó dùn pro náà. Yorùbá difficult láti arìnrìn-àjò. Mo ti rí dáadáa. Gbogbo subject mi lè pass kì í ṣe bí Yorùbá. Mo pass Yorùbá náà. Pass Yorùbá. Ọlọ́run. Mi máa mọ rí yẹ̀yẹ́ mẹ́ṣọ́ lórí Facebook mi rí notification mọ́ o. Wọ́n flag show ni go and unfollow and follow her back.
Go Lizzy Anjorin 2. Anjorin 2. So you follow, you unfollow and follow her back. Everybody should unfollow Yeye Mesho and follow her back immediately. So okay, they lost be notification here. Yeah. And go and follow all our new pages. Go and follow because what you want report on our platforms go. On report on platforms yeah. So please go and unfollow her back. Unfollow Jare, unfollow and follow back. So you'll be able to see you follow and unfollow and follow back. Okay. Yeah. So yeah, let's rí. Oh yes. Now, yeah. You are right. Now, ẹ jẹ́ kí n share kíni Telegram kíni mi. Ẹ̀yin ará Facebook. Okay. Ẹ jẹ́ kí n fún yín ní ẹ jẹ́ ká form group. Do you understand? Because àwọn wèrè àwọn tán fẹ́ yàn, àwọn náà máa fẹ́ jẹ ńbẹ̀. Wọ́n ní jẹ ńbẹ̀. Tán lọ máa gbas tán ṣe yẹn kán máa lọ ṣe káàkiri. We don't send them. So let's form a group. Ṣé kí n ṣe lórí WhatsApp, kí n ṣe lórí Telegram? Ṣé kí n form group yẹn lórí Telegram àbí lórí Facebook àbí lórí mi mọ orúkọ yín ní mi mọ account name yín lórí Telegram. Kíní náà ni Olúṣọlá Yusuf náà lórúkọ mi. Orúkọ mi ò yí padà. Olúṣọlá Yusuf náà ni Telegram kíní mi lélẹ̀. Ṣé ẹ rí ṣá? Hold on. Ẹ jẹ́ n gbé ilé kúrò mi. Olúṣọlá Yusuf náà ni mò ń jẹ́. Èmi ò ní fake profile, mi ò ní kíní. Àyà ti wá kí àwa fa àṣà ya gbangba. Àyà wa ti kí gbangba. Àyà wa ti kí ọ̀nà. Báwo lẹ ṣe máa rí? Ṣé ẹ ti rí? Ṣé ẹ rí ṣá? Ok, ẹ ṣàwòrán. Ó nìyí. Ṣé ẹ ti rí? Olúṣọlá Yusuf lórí Telegram. Olúṣọlá Yusuf kò sí echido orúkọ mi o. Ọmọ Yorùbá lè mi o swaga. And my number is there. +353 899 630800. So I'm going to form the group and I will send you the group link. You understand? So that you can follow from there. And then form group. Form group. I form group lórí change profile color, set username. Not she man she no. Okay. Ẹ lọ follow mo bó ṣe Ọlọ́run ṣàánú mi o. Àwa shall I see your man? Yes. She's private security. Ẹ má show anything more. Ẹ wo nǹkan tí TikTok ti kọ sísàlẹ̀ ńbẹ̀ yẹn. Kí ló ṣà o? Wọ́n ti wà tó ṣe kíní. Kí ló ṣe wọ́n ná? Submit feedback. I don't even know what is wrong. Kí ni problem wọn ná? I don't know. Kán kó sí lọ jàre. Kí ni àwọn ṣe ń sìn báyìí tó jẹ́ pé kí ni ṣé wọ́n fẹ́ kán gbọ́ àwọn wọ́n máa jowú o. TikTok máa jowú láyé wọn o. Kí ló ṣẹlẹ̀? Too much. It's too much. Olórí kò lọ títí. Ẹ kalẹ̀ sister mi ṣàlàfíà lọ. Olórí kò lọ títí. Hello sis. Ṣẹ̀wà. Happy Val. Happy Valentine's. Mo like àwọn orúkọ táwọn èèyàn fi lókun. Ọjọ́ àmọ́ ọlọ́dún ìwọ̀n. Àmín o. Àmín. Ìjọba òkú kan báyìí. Ilé gbogbo wa ní dàrú. Àmín o.
oríṣiríṣi orúkọ. Yes ma. Mo ní kí yín náà ni o. Ẹ máa ṣe ń gan ni, God bless you. Okay, gbogbo ilé mo kí everybody happy Valentine o. Yes. A ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé o lágbára Ọlọ́run. Àmín. Gbogbo tá à ń rí tó ń dùn wá nú ìṣẹ̀ṣẹ̀ oníbàjẹ́ o lágbára Ọlọ́run. Àmín o. Ayọ̀ wa máa pọ̀ sí o, àlàáfíà wa máa pọ̀ sí o. Àmín. Ìdùnnú wa máa pọ̀ sí o lórí ọmọ, lórí ayé wa, lórí ọkọ, lórí iṣẹ́, lórí gbogbo àdáwọ́lé wa o. Àmín. Lágbára Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́. Yes ma. Àlàáfíà lẹ̀wà. Adúpẹ́. Ẹ pẹ̀lẹ́ family nǹkan. Ṣé ń lọ dínà lálẹ́ yìí nítorí ń tẹ́lẹ̀. Wọ́n ti wọ́n wà fully booked. Ojú yín tí ẹ ṣe ń tó ń speak. Mi ìdẹ̀wà ló fi tà ẹ ṣe jàre. Ẹ dàbí ọmọ 22 yìí. Yeah, thank you. Madam Olúṣọlá fine, honestly. Oh, thank you. Honestly. Ẹ ṣe gan ni. Ìjọ wo ni TikTok ti ẹ̀ gbé ìjọ yín wá? Tẹ́yìn yìí mo ní àná. Ó dẹ̀ ti pẹ́ bóyá 2023 àbí nǹkan mà ní fídíò yẹn. Èwo níbi tẹ́ ti wọ jeans àti top white yẹn. Wàláì 2023 àbí 2018 àbí nǹkan gan ní pápá. Bóyá 2018 àbí nǹkan. I'm telling you. Wow. I'm telling you. Mo níyà ló ń yí sọ́tún ló ń yí sósì. Ṣé lójú dúdú lè jórujó báyìí? Níbo ló ti fẹ́ jó? Níbo ló ti fẹ́ jó? Ntàrí ẹ ti jù. Èéfín sìgá ti wú ní gbogbo kíní. Ẹ lágbára. Àbí o. Kíní gbé mi gba orí station ẹ̀ lénìí. Ọlọ́run ló ní kó jẹ́ second account náà kó tó bá rórúkọ mi. Tó bá tẹ́rù ò bá pọ̀ tó ń wò ojú ẹ̀ kan lè lọ síbẹ̀. Ojú ẹ̀ kan lè lọ síbẹ̀. Mo bá rí ìṣẹ́jú kan náà ní o, ó dà kó tiẹ̀ bínú síyàn kan lọ́wọ́ ni. Okay. Platform bá wà, òun lè delete anybody. Òun ò give a talk. Òun ò give a care. Orí Facebook, orí social media ní gbogbo àlẹ́ yẹn mọ́ jàre. Orí social mo gbọ́ tó ń sọ wípé nígbà tó ń sọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ tó ní imagine àwọn táwọn jọ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní lè pè òun mọ́ sìn because level òun ti change. Mo ní level ẹ̀ ti change. Níbo ni level ẹ̀ gbà change? Mo ní ìtìjú àwọn yẹn ojú máa tì wọ́n. Thank you sunshine. Mo ní ojú máa tì wọ́n láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kì í ṣe pé level ẹ̀ change because àpadà sí burúkú ti ẹni ẹ̀sìn ẹni tí wọ́n gbọ́dọ̀ identify mọ́yàn ni ẹ. Exactly. So yẹn ni àwọn yẹn ò ní pè ẹ́ now of course. Ẹ̀gbọ́n nǹkan tí Yorùbá ń sọ ní á ní alára ló ń gbára ga. Àwọn táwọn bẹ̀bẹ̀ mú àwọn òpónú ayérada ni wọ́n listen sí. Ó wá ti mú kinní tí wọ́n ní wọ́n ń lò sí i, ó ti gbé kinní yẹn sí ojú ẹ̀. Kí ni yẹn? Ìyẹn náà dọ́gbìnrin kinní fítà. Mo ní Tòkunbọ̀ wáyé ẹ̀ ni. Ìpínlẹ̀ yìí kọ́ ni o. Bí o lójú ṣẹ́jú kan lọ o. Orí ẹ̀ tó tiẹ̀ bá jà yẹn mo yà tètè kóra mi kó ọ̀bẹ. Ọ̀rọ̀ ẹ̀ ó máa ń dà pé èèyàn wọn létí mi. Èmi ó máa irritate me. I don't go there. I don't listen to her. Láyé ti block mi tipẹ́. Mi ti ẹ wò. I don't go there. Okay, ẹ jẹ́ ká lọ ní WhatsApp ń gbà yẹn. A fẹ́ ṣe program kan. A ṣàfẹ́ gbéra wa débẹ̀ bá a ṣe lè make owó lórí social media. So mo á fẹ́ form group yẹn. Màá send nọ́mbà kan sí yín. Okay. Yes ma. Ṣé lórí Telegram àbí lórí Facebook lórí WhatsApp? No, tó bá yẹ pé WhatsApp lẹ́yìn. Ẹ̀wẹ̀ tó bá ní interest ẹ jẹ́ ká lọ sórí orí inú WhatsApp àbí bóyá ká dẹ̀ ṣe ní even tá bá fẹ́ ṣe Zoom kinní gan mo lè form Zoom meeting but I don't know bóyá everybody máa ráyè but tó bá yẹ pé ní WhatsApp ni tó bá wà lórí group mo lè máa ti share information yẹn so everybody máa rí. You understand? And if anybody ní kankan tó lè drop ma. Èmi ò ní WhatsApp group yìí o. No, èmi ò ní WhatsApp group o. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ni o. Èmi ò ní group o. Mi ò ní group o. Èmi ò ní group o. Mi ní group. Ẹ máa lọ. Only Telegram ni okay. Èmi ò ní group o. Èmi ò.
mi ò ṣe group o àbórí messenger àbí messenger bóyá ká lọ lórí messenger ẹ jẹ́ ká ṣe lórí messenger Facebook messenger èmi ò ní group o group kẹ èmi tí mi ò láṣìírí ẹ kò bá mi group kẹ èmi ò ní group tán ṣe ń jó ní tó di wàhálà èmi kẹ àwọn kan tí mo nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń build page mi gbogbo wọn mo dissolve gbogbo wọn dànù mo kọ kúmà mo yára mi bẹ̀ kálukú fún àdàgbé èmi kẹ̀ mo yára mi kúrò láàrin group wọn ni nítorí tẹ̀sẹ̀lẹ̀ ní pé ṣe láwọn àwọn ọmọ yẹn wọn expectation wọn ti high gan you understand wọ́n expect kó máa fáwọn olómo kan pé kí ló ń ṣe yín kí ni you understand kẹ́ máa fún wọn lówó kẹ́ máa ṣe kò dẹ̀ sí nǹkan tí wọ́n ní wọ́n ṣe ń bẹ̀ ju pé kán share program lọ ó tán that was the only thing tá à ń ṣe then ẹni tó bá ṣe díẹ̀ nù wọn tó bá nígbà tí mo bá ti help ẹ tán wọ́n á lọ mú relative wọn wá mo yà tètè ya sádànù kúrò láàrin wọn. wọ́n ti rí àwọn ìyá dàrósà wọ́n á lọ mú family wọ́n á lọ mú ìyàwó wọn tí mo empower ó tún wá lọ mú ìyàwó ẹ̀ wá ìkan lọ mú àbúrò ẹ̀ mo kàn pé kí ló ń ṣẹlẹ̀ ń bíbà mo ṣe yá ara mi ó dàbẹ̀ ti yó mo yá ayọ́ ara mi kó ń bẹ gàlá èmi kẹ̀ so báwo la ṣe ń ṣe báwo la ṣe fọ́ọ̀nù gúrùpù lórí messenger ẹ gbà mí o mi mọ̀ ṣe mi fi ṣe ká. ok nísìnyí bí irú èmi nísìnyí àwọn ará ilé mi ló kọ́ mi ní gbogbo community community mo ti rí build a child-based community on messenger okay. very simple matter bá ti mo ti rí èmi Àbẹ̀kẹ́ mi máa ń kọjá àyè mi community lónìí get started campus gaming neighbor social. ẹ lọ wo torí mi mo miss show Àpọ̀nkẹ́ gbogbo tèmi mi tẹ̀ tí wọ́n. ó ní adé play bí o a ṣe play ẹ̀tàn la wọ́n sọ̀rọ̀ lé lórí. mi tí ìwọ show tèmi àtọ̀. ọmọ kan tó jáde fún àwọn aláṣọ àwọn òyìnbó Austria tán wá sí wọ́n lọ sí Nàìjíríà so àwọn aláṣọ wọn wá ṣe pàtí wèrè kan bá ń wá kùnkẹ́ ní pàtí ó lóun ò rí pàtí wípé gbogbo àwọn aláṣọ Èkó àwọn aláṣọ ńlá náà wà ńbẹ̀ pé òun ò rí pàtí ní kẹ́yìn májì. àní bọ́ ṣe ń bẹ́ wọn lọ́wọ́ wọn ń pòrùka èmi ò mọ why people they can't mind. They can't mind their business. I don't know why they can't face their problem. So tákọ̀kẹ́ bá wà bí àbí òsì ń bẹ̀ ṣé o ló máa ṣó ẹ bá wà ń bẹ̀ àmì ìṣẹ́ wọn bá sọ̀rọ̀. ó ṣe ṣó tó má bẹ̀rẹ̀ sí í ṣépè fọ́ta ẹ̀ tó bẹ̀rẹ̀ sí í ṣe. irọ́ ni. ẹ̀ẹ́dẹ̀ jẹ́rìí Àkànkẹ́tẹ́ ni. jẹ́jẹ́ ni wàhálà máa jókòó. ẹ dúró sí Ṣọlá ṣọrí mo notice nǹkan kan actually iná mo tẹ̀ mí tẹ̀ ti sẹ́rù máìdì mi náà láti gba ọ̀rọ̀ ọmọ ó Mohbad kò Mohbad ẹ kàn rí wípé gbogbo àwọn tí ìjì ayé ń gbé káàkiri tẹ́ bá lọ wo background check wọn kò yẹ yín sìn ibi tán ṣiṣẹ́ iṣẹ́ ibi dé òun kìíní yẹn ló ń tì wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n tí wọ́n á fi lọ forí kó ibi tí ò yẹ kán forí kọ́ torí ẹ kàn wò pé.